I need to tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. Any be your me. Ṣé bí ṣe rí mà ní báyìí gbogbo system mi dàrú. Ṣé bó ṣe rí mi tí màá rí single mi. No, actually lè tó wọ ìgbà wọ́n mo lórí obìnrin tó pọ̀ ní wọ́n á fi ń rí àwọn obìnrin jìnnà. I am highly disappointed. Oh no. Lóòótọ́ ni mọ̀ kò tiẹ̀ dá fún obìnrin kó máa jẹ oúnjẹ kan ohun tó bá dé tó jẹ ìlú ọ̀pẹ̀ balance diet. Wọ́n manage ẹ̀ ń gbé mi ṣépè ni òkú àwọn onímọ̀ ikú tó bá délé kó kílé mímí. Just say, Lucas, I love him and I cannot stop loving him. No. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣáà ti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́ ọlọ́pàá ni màá fi ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣọ́njà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo ẹnu sọ. Tó bá ti rí báyẹn bóyá kẹgbà kábù tẹ bá máa lose Mr. Lucas ẹ lose ẹ o. Dasaki Elédùmarè ọba mi òkè ọba ha ọba hun ọba kì ọba kẹ ọba hun ọba tá a kì tá a lè kì tán kábíyìn òsì Elédùmarè. Adédoyin Kúkọ̀ yìí lórúkọ tèmi, èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kan ẹ̀kọ́ mímú ìka ẹ̀mú ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọmọ àròbí ọmọ àtòrè. Tẹ́yìn náà mọ̀ pé tẹ́ bá ti rí Adédoyin ẹ ti mọ̀ pé ètò Gbajúmọ̀ ti wọlé nìyẹn. Ẹ wá lọ pe àwọn tí wọ́n sí nítòsí ẹ jẹ́ kó máa yé wọn, bóyá ẹ máa pè wọ́n lórí aago ni, bóyá ẹ máa kanlẹ̀kùn ni, ẹ jẹ́ kó wọ́n pé Adédoyin ti gbádùn dé, Adédoyin ti gbóyin dé. Ètò tèní ó máa kí pọ́pọ́. Àlejò mi lórí ètò tèní ẹ̀yin náà mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa, yálà kó jẹ́ ọmọdé kó jẹ́ àgbàlagbà, ọkùnrin obìnrin, òǹṣeré tíátà, olórin ẹ̀mí, ọmọdé àgbàlagbà tí wọ́n bá ti nípa tí wọ́n kó nípa gbígbé ẹ̀sìn àṣà àti ìṣe ilẹ̀ wa, ìyẹn ti Yorùbá tí a gbàgbọ́ nínú ẹ̀ tí wọ́n ti ń gbéga, àwọn ni wọ́n máa wá ń bá wa lálejò lórí ètò yìí. Ìkànnù wọn àwọn ni wọ́n wọlé tọ̀ mí wá lénìí. Ẹni yìí mo máa ń gbọ́ orin wọn lóòrèkóòrè, inú mi dẹ̀ máa ń dùn nítorí ibi tí wọ́n ti lọ mú orin yẹn wá. Orin ìjìnlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìtàwọn olóyìnbó ń pè ní tàkàsùfẹ́ ni, àmọ́ ọpọlọ wà nínú orin náà. Ẹ̀yin lẹ ní ká gbé wọn wá sórí ètò, àwọn náà dẹ̀ jẹ́ wa níhò, wọ́n ti wá wọlé tọ̀ wá báyìí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò yìí, ẹ wá nǹkan fìdílé, bó jẹ́ mímu ni bó jẹ́ jíjẹ ni, ẹ ṣáà jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ká máa bẹ̀rẹ̀ àníyàn lọ. Ó yá àlejò mi ẹ máa wọlé bọ̀.
káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Ṣálẹ̀ fẹ̀yìntì. Ẹ̀yin lẹ́nu ìjókòó yín bó ṣe wù yín ni kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ fẹ́ ní bẹ́ẹ̀ fẹ́ jókòó wájú ni ẹ̀yin lẹ́nu nǹkan yín àrà tó bá wù yín ni kẹ́ ẹ fi dá. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Gbajúmọ̀. Àwa nìyẹn. Àwọn aráalé ń kọ́. Wọ́n ń bẹ. Ṣéṣẹ́ ń lọ. Bẹ́ẹ̀ni. Kí la dé ṣe máa ń tijú ni. Náà ìtìjú bá o. Ẹni tí máa ń ṣeré tí ń kọrin sọ máa tijú ni. Ó yà ń lẹ́nu. Ó yẹ kí àwọn olólùfẹ́ yín lé. Ẹ̀yin tèmi Qdot lórúkọ mi o. Alágbe ìzí ẹ̀ tó ti yẹ bẹ́ẹ̀ ló máa ṣe jẹ́ màálù lápá ẹjẹ́ àjọ jẹ́ lórí ètò Gbajúmọ̀ náà ni. Kí lápá yìí? Màálù lápá. Màálù lẹ́yìn pa. Ẹjẹ́ àjọ jẹ́. Kájọ jẹ́. Bẹ́ẹ̀ni. Àṣà kan tínú yẹn o. Bẹ́ẹ̀ni. A gbọ́dọ̀ dájẹ́ ẹ̀ dáyà àgbẹ̀ ni. Bẹ́ẹ̀ni àdá dìkan jẹ làdá ṣe kí ni làdá dáyàgbẹ́. Bẹ́ẹ̀ni. Kí lorúkọ yín gangan ọmọ bíbí ìlú wo dẹ̀ nìyí? Orúkọ mi ni Fákọ̀yà Kudus Olúwadámiláre ọmọ bíbí ìlú ọmọ Èkó ni mí. Lápá abo l'Ékòó? Èkó ní Ìkòròdú. Ní Ìkòròdú. Apá abo ni ọ̀dọ̀ yín ní Ìkòròdú? Àwa ló máa ń pè ní ọmọ Fákọ̀yà, àwa ló máa ń pè ní ọmọ Àgbàkú onídà ńlá. Tó bá wádìí dáadáa ọ̀dọ̀ wa láti Òkè Ọ̀tà ọ̀nà. Òkè Ọ̀tà ọ̀nà ní ilé wa wà ní Ìkòròdú. Ní Ìkòròdú. Àwọn iléèwé wo wá nìyẹn lọ bọ̀dá Kudus? Primary school mi tí mo kọ́kọ́ lọ wọ́n pè ní Ìjòmò Muslim Primary School. My secondary school mi United High School ní Ìkòròdú náà ni. Ní Ìkòròdú náà ni. So later on mo lọ sí Yaba Tech mo ṣe general art ní Yaba Tech. Ìgbà wo wá ni ìmísí orin kíkọ yìí ìgbà wo ni ó ti bẹ̀rẹ̀? Ṣé ká ní pé ìdílé olórin àbí ìdílé onílù làbí yín sí ni? Àbí ẹ kàn déédéé sùn ẹ jí ẹ wò pé wọ́n ti gbé wá orin ni mo fẹ́ máa kọ ẹ dẹ̀ bẹ̀rẹ̀? Àti secondary school ni mo ti like orin. Secondary school nígbà yẹn wọ́n rin a máa ń gbọ́ wọn orin kan ni a máa ń máa mọ̀ pé a like eléyìí a máa kọ́ sínú a máa kọ́ tẹ̀lé wọn nígbà yẹn but later on mo join àwọn kan tó ń pè ní sheriff guide so mo wá jẹ́ moral officer. Moral officer mi ni pé ẹni tó máa ń kọrin fún wọn. So later on mo wá wò pé èmi kọ́ lè máa write orin fúnra mi kí n máa ṣe fún wọn. So láti bẹ̀ àwọn ọmọ kíláàsì mi wọ́n náà wọn kọ gospel pé ṣé mo lè rap so mo bẹ̀rẹ̀ pẹ̀lú rap nígbà yẹn a bá lọ sí studio tàbí lọ jówó náà nìyẹn a ṣáà jówó náà nígbà yẹn ṣáà mọ́bí tó ń wà mọ́bí sí studio wa a ṣáà kọ́ sí gbogbo ìjákujàkú nígbà yẹn so láti bẹ̀ lọ wọ́n á ní àbẹ̀dá fún music ṣùgbọ́n àná wa create group kan gbà yẹn Flexible Child. Kí lẹ pé yìí? Flexible Child. Èmi lékè àtàwọn guys kan ṣá pàtó yà gbẹ́yìn tún dàrú náà ní bàtà tí ń ka mọ́ one studio àmàkọ́ so later on gbàtí mo ṣe lọ́sùn gbà yẹn mo ti ní music mo like music gan but owó tó máa fi lọ sí studio yẹn láyé náà bóyá bíi 3-5 náà ni but owó yẹn pọ̀ gan tó ìgbà yẹn náà máa bá mọ̀ sí mi tajà nígbà yẹn so. Ọjà kí ni wọ́n ń tà? Wọ́n máa ń ta àwọn bíi rice oríṣiríṣi kan bẹ́ẹ̀ ṣá alábàbà shop so that was one Sunday bẹ́ẹ̀ yẹn máa rí change so a lè lọ sí studio so mo ti ní opportunity láti kọ first track mi so bá tí mo lè ṣe yẹn ọkàn máa wọ pé ok o mo lè ṣe kinní yìí. So kí ni àkọlé ti tẹ kọ́kọ́ tí. Ìyẹn first song mi gbà yẹn no more the title because ìgbà yẹn àwọn tó ń rìn gbà yẹn àwọn Festac Town àwọn bíi Two Face ní kò sí kan tó Yorùbá gbà yẹn kò tí ì wà wọn ò tí ì accept ẹ until náà náà ìṣẹ̀ṣẹ̀ wá dé gbà yẹn so ìgbà yẹn náà mo ti ń try best mi pé ok mo fẹ́ kọrin mo fẹ́ ṣe báyìí but English la fi ń kọrin gbà yẹn so later on ìgbà tí àwọn nice wá jáde tó ti accept brand yẹn pé so even tó bá fi Yorùbá kọrin gan wọ́n ti ń like ẹ̀ so platform yẹn ti ń wà already so later on wọ́n pẹ́ àwọn àpẹẹrẹ náà já o so mo kàn switch nígbà yẹn ni sí ó lè Yorùbá nìkan mo kọ Yorùbá nígbà yẹn náà mo ti ṣe different but nobody tó mọ̀ nígbà yẹn so later on ni pé mo láti lọ ṣe ní Ragulis water tí balẹ̀ yìí lọ sí studio nígbà yẹn so bẹ́ẹ̀ mo ti wá pàdé entrance. Èyí tẹ́ ẹ fi lọ ṣiṣẹ́ yẹn ṣé ẹ ti jáde iléèwé gíga àbí kẹ́ ẹ tó wọ iléèwé gíga? Mo ń lọ sí school náà. Ìyẹn iléèwé gíga. so bẹ́ẹ̀ ni mo láti sọ fún ọ sọ máa fi mí sí night shift so ó wà stressful fún mi lọ sí Yaba Tech padà wá everyday lọ sí Yaba Tech everyday so ibẹ̀ mo ti ń ṣe ń gbà yẹn wọ́n fún wa ní èyí wọ́n fún wa náà changing lọ́ máa fún wa náà but ẹ mọ̀ ọmọ boys náà wọ́n fẹ́ flare Sunday wọ́n fẹ́ wọ jeans ní Fun City but thank God for today so later on
mo pàdé entrance the producer of my song wọ́n ló wá ṣe ó wá ní pé kí n wá sí studio bàtà mo dé studio yẹn ṣá ó wá ní orin mo fẹ́ ṣe mo ní pé I just want to do something crazy because I'm so tired nígbà yẹn pé akọ́kọ́ gbẹ náà so I decided to go into church level mo kàn change ẹ̀mọ́ lọ́wọ́ ni pé lẹ́nu iṣẹ́ ẹ̀kọ́ wa lọ́wọ́ mẹ́ta ògìgà mẹ́ta ẹ máa kọ ẹ kọ kí n gbọ́ ẹ kọ mẹ́ta pẹ̀lú rísílà mẹ́ta olóṣòkùpá mẹ́ta fọjọ́ mẹ́ta mẹ́ta ni ẹ kúrò lọ́nà ẹ̀rí fẹ́ wọlé wá so wàtá drop orin yẹn gbà yẹn. ọdún wo nìyẹn. That was 2013 or 12 so 13 or 12 ṣe àlá drop yẹn gbà yẹn pátápárọ̀ ẹ ní alẹ́ entrance ní orin yìí ó ń dún bí orin àwọn kóòtù pé nǹkan tá a máa ṣe ni pé ok má ní nǹkan tá a máa ṣe ni pé a máa drop ẹ bẹ́ẹ̀ but máa yọ orúkọ mi kúrò lórí orin yẹn so I need to go back to studio mo wá yọ orúkọ mi kúrò lórí pé ok o tábà tí máa mú ẹni tó kọrin àwọn kóòtù wọn ní rèmi mú so aṣá yọ orúkọ yẹn kúrò níbẹ̀ up till now orin yẹn kò ní intro pé na me sing the song but later àwọn kan gbọ́ ní Ìkẹjà gan la lọ ra fún ìjọ yẹn wọ́n á gbọ́ tó ń download orin yẹn pé orin máa ṣe ń trend later on mo láti jáde pé ẹ wá o èmi mo ní kọ́ mi o orin yìí o so láti bẹ̀rẹ̀ àwọn èèyàn ṣáà mọ̀ mi ṣá lérí àmì ní Ìkòròdú wọ́n mọ̀ mi káàkiri bẹ́ẹ̀ so wọ́n yẹ ti gbà fún show 30,000 naira ní bá àkàwá kọrin tí mo ní gba 345 naira per day ní ibi tí mo ti ń ṣiṣẹ́ so I have to leave the job and start music tàyè tẹpá mọ́ nìyẹn pé lè ní ṣe iṣẹ́ ìlànà ṣe tàyè fèsì iṣẹ́ àgbẹ̀ nìyẹn. orin wo yàtọ̀ sí èyí tẹ́ ẹ kọ yẹn èwo wá tún ni ẹ wá tún gbé jáde tí àwọn èèyàn fi tí orúkọ yìí fi di àtẹ́wọ́gbà. lẹ́yìn ìgbà tí mo ṣe Alọ́mọ Mẹ́ta yẹn mo meet àwọn èèyàn oríṣiríṣi pé wọ́n like orin yìí mo wá pàdé promoter kan gbà yẹn àwọn à ń pè ní Billy Q mo pàdé wọn Lagos Island so wá ní àpọ̀n tẹ̀sí wá ẹni tó kọrin yìí pé wọ́n like orin yẹn ní London pé ọmọ aláìsí kan ṣe show fún mi níbẹ̀ so tá a ṣe lọ sí London nìyẹn o so ìgbà tí mo dé London mo ti ní orin kan tẹ́lẹ̀ nígbà yẹn ní Naija which is Ìbàdàn ní mo wà o Ìbàdàn mo ti ní orin yẹn tẹ́ mo ti ṣe original version tẹ́lẹ̀ but plan mi pé mo fẹ́ ṣe remix pẹ̀lú Ọlámídé Alọ́mọ Mẹ́ta yẹn so ìgbà tí mo wà ní London mo ní opportunity láti rí náà because mo ní number so wá ní ẹ̀kọ́ máa ń gẹ́ ẹ̀kan ní tipsy wá ní àpé Ọlámídé wà around ní pé òun fẹ́ rí mi pé kí n máa bọ̀ ní nǹkan báyìí mi ṣọgbẹ́ nìyẹn pé next thing ṣáà mú train yẹn ṣá a lọ bá wọn ní bóyá western or wherever ibì kan ṣá aṣáà débẹ̀ so mo ń pe Nàìjíríà pé ẹ bá mi send beat sí Ìbàyò mo ti rí àlàyé Ìbàyò kẹsà ìjọ kó iṣẹ́ yìí pọ̀ but producer mi ó ti sùn kò gbé kọ́ so Ọlámídé á ní kí n má worry pé tí bá ti dé Nàìjà mo máa ṣe kíní yẹn fún mi kí n má worry so táyé ṣe Ìbàdàn nìyẹn and bàtà drop Ìbàdàn yẹn thank God for the song èèyàn like Ìbàdàn yẹn so lẹ́yìn yẹn mo tún drop ẹ fún wa lọ́rìjìn oníke o ẹ̀mí fẹ́ sọ̀kalẹ̀ ọmọ mi wọṣọ tí kò balẹ̀ rere so mo drop yẹn náà so later on mo wá drop ìbéèrè. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Bàbá Bugatti. Bugatti Ẹni ọmọ tó dáa. Charlie first daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes kápẹ́ńtà kan lọ́kọ ẹ̀ ni. Okay. Máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. Ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. Mi ti báwo. mo ní fàdúrà ràn mí lọ́jọ́ bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. But I'm trying my best na mo ń gbàdúrà náà. ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bíi bàbá ìjọ pé irọ́ ló fi jẹun kiri àdúgbò. Sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ni kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn sọ? Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. Arábìnrin lẹ́yìn náà dúró bíi wọ́n àǹdó kan bàbá Bugatti tẹ̀ ń wò yìí
Qdot àwọn olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin tí wọ́n nífẹ̀ẹ́ sí irú orin tẹ̀yàn láàyò tí wọ́n ń gbọ́ lọ́tún tí wọ́n ń gbọ́ lọ́sì bẹ́ẹ̀ náà ṣe sọ kì í ṣe orílẹ̀-èdè yìí nìkan ni wọ́n ti ń gbádùn yín o kì í dẹ̀ ṣe orílẹ̀-èdè yìí nìkan ni wọ́n ti ń gbọ́ orin yín àmọ́ ní àwọn tá a wà níbí báyìí aya abala kan kalẹ̀ fún wọn èyí tá a pè ní ojú abẹ àwọn tí wọ́n fẹ́ kí yín wà ń bẹ̀ àwọn tí wọ́n dẹ̀ fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà ń bẹ̀ ṣó yá ká sojú abẹ́ ń kò. kò sí problem. ẹ jẹ́ aṣojú abẹ́ ń kò. orúkọ mi ni Lukman Abdulrasaq Alowonle mò ń sọ̀rọ̀ láti Koko Dome ní ìlú Ìbàdàn ìbéèrè mi lọ sí ọ̀dọ̀ Qdot tí èyí tí ó ń ṣe olólùfẹ́ mi nínú orin so Qdot mo ní ìbéèrè àti ìmọ̀ràn kékeré ráńpẹ́ pé kí ni ó fà á tí kò ti fi release album fún àwa olólùfẹ́ rẹ̀ because èmi kùnà láti máa gbọ́ Qdot ní òwúrọ̀ àti nígbà gbogbo ìgbà míì gan tí ara mi bá ń kó tíọ̀ kò sí ìgbàkigbà tí mo bá ti gbọ́ orin Qdot ara mi máa ń yára ni ṣùgbọ́n á wù mí kí Qdot kó bá release album fún àwọn olólùfẹ́ rẹ̀ ká lè bá máa rí gbọ́. album lọ́nlọ́n a máa drop album but wọ́n ṣe ni pé ọ̀rọ̀ album ni pé tó bá ti drop album first album ní ọ̀n mi ò mọ̀ nìyẹn your first album ó ṣe kókó gan kan tó bá ti kọ sínú ẹ̀ ó ti kọ́ nìyẹn o àwọn máa fi respect ẹ pé okay this is your first album ó bá ṣe mí lẹ́yìn yẹn first album wà very important sí mi gan so kọ́ tó mi fẹ́ ṣe ni pé mi fẹ́ make sure pé first album mi àwọn tó máa ń nú ẹ̀ tẹ́ pé wọ́n tó máa tún gbọ́ album easy láti ṣe mo lè kọ́dọ̀ mẹ́wàá ń ṣe mo ti drop album yẹn orin 12 but o ní láti make sure pé nǹkan tó fẹ́ kọ sínú ẹ̀ and again ẹ ṣe gbọ́dọ̀ strong kó tó drop album because album is not a single album ṣe wọ́n máa rà ní títà ni so o ní láti make sure pé album yẹn jiná kó tó pé fẹ́ gbé síta pé mo ti fẹ́ ta album so mo ń ṣiṣẹ́ lórí ẹ̀ náà. ẹ̀ ń pò pọ̀ lọ́wọ́ ẹsẹ̀ kan tí tó lẹ́nu kó lóye má lọ yẹ̀ dànù. bẹ́ẹ̀ni ẹ jẹ́ àpadà síjọ́ abẹ́. orúkọ tèmi ni Arówólé Olúwaṣẹ́gun bẹ́ẹ̀ Qdot ó jẹ́ ẹni tí èmi fẹ́ràn gidi gan and then mo wà sure pé everybody gan ló fẹ́ràn Qdot kò sígbà tèmi bá gbọ́ Qdot báyìí orí mi máa ń wò níbi ìgbà tó yẹ pé kó wà níwájú mi kó máa kọ́ fún mi ni so gbogbo nǹkan tí mo ní fún láti sọ nìyẹn and then mo fẹ́ comment pé kó continue láti máa ṣe orin tó wà inspired more and then I pray kọ́lọ̀ ń gbé sókè jù báyẹn lọ. mi ò rán agbẹ́rin náà sókè ọ̀bọ̀dọ̀ ní táì rán agbẹ́rin náà sókè because kò easy àpọ̀tá nǹkan yẹn so kọ́lọ̀ ń wà lọ́wọ́ ni àpọ̀tá nǹkan yẹn and àwọn kan àtẹ̀lẹ́ pé owó wà láti ṣòwò yìí bẹ́ẹ̀ àwọn kan àkóso láti ṣòwò but I'm just trying my best kọ́lọ̀ ń wà lọ́wọ́ ni. Abẹ́ Ògúnmọ́yèlá mo ń sọ̀rọ̀ láti ọgbà OAU ní Ilé-Ifẹ̀ mo ní ìbéèrè fún Qdot pé ṣé ọmọ kérúbù ni wọ́n ni àti pé gbogbo orin tó máa ń ṣe ó máa ń jọ mọ́ ti Qdot àti kìíní ṣé nígbà tó wà ní school wọ́n jẹ́ ẹgbẹ́ Qdot ni àbí kí ni inspiration nípa tó máa wá nípa orin tó ń ṣe. ìmàlà liga máa ṣẹ̀ṣẹ̀ burí màláìka ìbúra kàǹkà burí jí ẹ̀mí ló ń darí o ẹ̀mí lè mọ bínú máa ṣe rí o ó ní pé ṣe kérúbù ni àbí Qdot mi ò kí ń ṣe Qdot mi ò dẹ̀ kí ń ṣe ọmọ kérúbù mo dẹ̀ kí ń ṣe ọmọ ṣẹlẹ̀ bọ̀ ẹ̀mí ló ń darí. orin tí ẹ̀yin àti Ọlámídé tí ẹ gbé jáde yẹn Ìbàdàn ni mo wà kí ni ìmísí tí ẹ fi gbé orin yẹn jáde. Ìbàdàn generally mo kì í ṣe ọmọ Ìbàdàn but mo like intonation wọn mo like àwọn tó wà ní Ìbàdàn mo like àwọn tèkó náà tó ṣe ń gbé ìgbé ayé wọn mo like ẹ bẹ́ẹ̀ ayé wà rọrùn bẹ́ẹ̀ mo kàn lọ síbẹ̀ bóyá mo lò bí 2 weeks la lò ń bẹ̀ so chilling ẹ̀mọ́ àti mìtàn òyìn pátápátá bọ̀ tí mo wà ní mọ́tò àkọ́dẹ́kọ́ Ìbàdàn ni mo wà because before èmi like nǹkan tó bá ti jẹ́ ìbílẹ̀ tó jẹ́ pé Yorùbá different song tí mo ṣe tẹ́ pé Yorùbá mo like nǹkan tó bá Yorùbá inú abọ́ mi gbọ́dọ̀ nǹkan tó jẹ́ pé Yorùbá ń táìsù ẹ̀ tí mo kọ pé Yorùbá ni mí o Yorùbá àṣà mi mọ̀rẹ́ mọ̀rẹ́ o Yorùbá èdè mi mọ̀rẹ́ kẹ́ bá mi gbé lárugẹ kóyìnbó fún mi ní pálí pupa mo mọ bí tí mo ti wá èmi fẹ́ràn Yorùbá àti mo fẹ́ràn àṣà wa ẹ wo kékeré mo ti mọ̀ pé wà ń bẹ lára èdè wa àwọ̀ funfun tọ́wọ̀ yẹn dàbòrà lọ́fẹ́ fi ṣègé wa àwọn bàbá ló fa tábà tó sùn lọ
tóyìnbó wọlé tọ́kẹ́rù lọ ọkẹ́rù lọ wọ́n kó wa lẹ́rù lọ àṣà mi identity mi personality mi it give me spiritual intellectual and emotional ẹ dúró náà ẹ má yọ mí lẹ́yìn mi ò lè kúkú ẹ̀yìn igbó màá ṣe dé bàbá mi tí mo gbọ́ gbajúmọ̀ ìṣeré láyé wà gbajúmọ̀. kọ́ máa yọ wá lẹ́yìn màá ṣèdè tí mo gbọ́ òótọ́ ẹ̀yin olólùfẹ́ Qdot ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹ̀kan láti ẹnu bàbá Yorùbá gẹ́gẹ́ bó ṣe pèrà wọn ṣé wáyé níbẹ̀rẹ̀ mi ìtẹ́fẹ́ bí wọ́n àǹfààní yẹn wà báyìí o ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ojú amóhùnmáwòrán yín òun ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí bó dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ kí wọn náà ní àǹfààní yẹn yọ lórí Instagram lórí Facebook lórí Twitter àbí YouTube pàápàá ẹ̀yẹ ṣáà ti tẹ GbajumoTV ApreelTV Plus kedere báyìí ni a máa hàn sí yín Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. My name na Omotunde Lawolowo as soon as sabi me and the show wey I dey on top na Gbajumo with Doyin Kukoi. No dey miss am o, me sef I dey watch am. I need to tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. Ẹni bí ọkàn mi. Ṣé ibi ṣe rí màá nìyẹn báyìí? Gbogbo system mi dàrú. Ṣòro bó ṣe rí mi, mi tí màá rí single yìí. No, actually ilé tó wọ̀nyí máa wọ̀ ó. Mo lórí obìnrin tó pọ̀ ni wọ́n á fi ń rí àwọn obìnrin jìnnà. I am highly disappointed. Come to me, oh no. Òótọ́ ni mọ̀ kó tiẹ̀ já fún obìnrin kó máa jó oúnjẹ kù ohun tó bá jẹ ìtòjì ìlú ń pè ní balance diet. Wọ́n manage ẹ̀ ń gbé mi ṣépè ni òkú ọ̀hún ní ọmọ ikú tó bá délé kó kílé mímí. Just say because I love him and I cannot stop loving him. No. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣáà ti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́ ọlọ́pàá ni màá fi ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ṣọ́njà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo. Ẹnu sọ. Tó bá ti rí báyìí bóyá kẹgbà kábù tẹ bá máa lose Mr. Lucas ẹ lose ẹ o. Gẹ́gẹ́ bí ẹni tí ó nífẹ̀ẹ́ àti máa gbé àṣà àti ìṣèga àwa náà nílé iṣẹ́ tiwa nǹkan tá a fẹ́ nìyẹn wípé a fẹ́ kí àṣà wa ìṣe wa àti èdè wa a fẹ́ kó parun pàápàá ní ọ̀dọ̀ àwọn ògo wẹrẹ tí wọ́n wà nílé ìwé ní ìsìn ìdí tá a fi gbé Gbajúmọ̀ ètò yìí tá a fi gbé sílẹ̀ nìyẹn abala tí ó wá kàn tèmi àti yín fẹ́ wọnú ẹ̀ báyìí òun ni abala tá à ń pè ní ṣòláyà. láyà bọ́ wá depend àyà. ẹ tẹ̀ sí láyà àyà tẹ níyẹn lèmi fẹ́ gbọ́. ẹ wo ṣùkú tó wà níwájú yín yìí ìbéèrè 10 ló wà nù ẹ̀ ẹ ní àǹfààní àti mú 3 ẹ kó lé mi lọ́wọ́ èmi á dẹ̀ béèrè ìbéèrè ṣó ti yá. kò sí problem. ó yẹ mú béèrè 3. Ení. 2. 3 ẹ ṣé fúnra ara yín lè má wọn béèrè kò sójòrò àbí bẹ́ẹ̀ kọ́. kò sójòrò. ìbéèrè àkọ́kọ́ tó jẹ́ àkọ́kọ́ tí máa bí yín tí ọmọdé bá ń kọ́ṣẹ́ ní ìlú Èkó tí ìyá ẹ̀ wá fi ọ̀pẹ òyìnbó ránṣẹ́ sí i kí ni ìtumọ̀ ẹ̀. mo náà ìdí ẹ̀ máa try best. ó yẹ gbìyànjú. tó ń kọ́ṣẹ́ ní ìlú Èkó tó fi ọ̀pẹ òyìnbó ránṣẹ́ sí i. nínú kó jẹ́ pé wọ́n ní kó fi nǹkan ránṣẹ́ sílé o ọ̀ kó jẹ́ kó ní kó mọ́ wálé. báwo ni ọ̀pẹ òyìnbó ṣe máa ń rí. ó máa ń rí ṣùkúṣùkú lára báyìí. ó máa ń ní ẹ̀gún lára. báwo ni inú ẹ̀ ṣe máa ń rí. téèyàn bá mú báwo ló ṣe máa ń rí. inú ẹ̀ máa ń dùn. ó máa ń dùn. kí wọ́n wá fi ọ̀pẹ òyìnbó díndín kí wọ́n fi ránṣẹ́ sí ọmọ
kí ni nǹkan tí wọ́n ń gbìyànjú àti sọ fún? Kó fojú sí iṣẹ́ kó fojú sí dáadáa kó tèmi ní òrò nìyẹn orí bákan. Ìtumọ̀ ẹ̀ ni pé kó fi orí ti ẹ̀kọ́ tó ń kọ́ nítorí pé lẹ́yìn ègún tó wà lára ọ̀pẹ̀ òyìnbó yẹn àádùn ló wà nínú ẹ̀. Like mo try there. Ẹ gbìyànjú ìyẹn túmọ̀ sí pé ìbẹ̀rẹ̀ lè le àmọ́ ìgbẹ̀yìn ẹ̀ ń kọ́ ayọ̀ àti adùn ló máa já sí. Mo ti mọ ẹ nìyẹn. Ẹ ṣé. Ìbéèrè keje tó jẹ́ ìkejì. Kí ni orúkọ alágbẹ̀dẹ àkọ́kọ́ ní ilẹ̀ Yorùbá? Alágbẹ̀dẹ àkọ́kọ́ ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ẹ̀jú Ògún. Ògún kí ni? Mo ti rí mo ti kà ń bì kan rí àmọ́ tẹ́ bá lè rep mi kájọ pín 50-50. Orúkọ alágbẹ̀dẹ àkọ́kọ́ ní ilẹ̀ Yorùbá òun ni Ògúnládì. Ilé Ifẹ̀ ní ilé aró ẹ̀ wà. Ògúnládì ni wọ́n pe orúkọ wọn. Wọ́n tún ti mọ̀ yẹn náà nìyẹn. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìbéèrè kẹjọ tó jẹ́ ìkẹta. Tí alágbẹ̀dẹ bá mú ẹ̀mú àbí ìwáná tó mú lé ọmọ ẹ̀ lọ́wọ́ tó fi ránṣẹ́ lásìkò ogun kí ló túmọ̀ sí? Tó fi lé ọmọ ẹ̀ lọ́wọ́ ní àsìkò ogun. Tó fi ránṣẹ́ ní àsìkò ogun. Ó fi ránṣẹ́ pé ó ránṣẹ́ ó wá mú lé lọ́wọ́ nígbà tí ogun ṣẹlẹ̀. Ẹ̀ṣẹ̀ náà yẹn ẹ̀ṣẹ̀ náà àbí kí ló mú lé lọ́wọ́? Ìwáná àbí ẹ̀mú. Mo mọ ẹ̀mú mo mọ ìwáná. Ìwáná. Ok. Ó túmọ̀ sí pé àṣà Yorùbá ní pé ogun ò gbọdọ̀ pa alágbẹ̀dẹ nítorí pé ìránṣẹ́ Ògún ni alágbẹ̀dẹ jẹ́. Ogun ò gbọdọ̀ pa á. Mo mọ̀ pé ẹ tún ti kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ tí ó dẹ̀ máa wúlò fún yín nípa iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ Qdot. Ẹ jẹ́ kí mi àti yín kàti ẹ̀fẹsẹ̀ ìrìnàjò fún ìṣẹ́jú kan àbí méjì ṣó ti yá? Ẹ bá ń gbóhùn sókè lọ́hùn abala Gbajúmọ̀ ń jóló kàn. Mo fẹ́ máa kí ijó yẹn. Ṣé lóòótọ́? Àwọn olólùfẹ́ wa nílé ni bóyá ẹ̀yin ni bóyá èmi ni ẹ jẹ́ kan dájọ́. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ àti gbogbo àwa tá a péjú tá a jọ ń ṣiṣẹ́ níbí a ní ká fún yín lẹ́bùn. Nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAB Enterprises wọ́n láwọn nífẹ̀ẹ́ yín o wípé bẹ́ẹ̀ ṣe ń ṣe ń kọ́ òun ni kẹ́ ṣe máa ṣe òkè òkè òun ni ọlá yín a máa lọ ó yẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ ní ọwọ́ gbogbo iléeṣẹ́ tí wọ́n fún wa ní ẹ̀bùn iléeṣẹ́ wọn ò ní jóná. Àmín. Àwọn tó ní kọ́ finá sí gan wọn ní ráyè lọ síbẹ̀. Àmín o. Bẹ́ẹ̀ ló máa ṣe jẹ́ màálù lápá. Màálù lápá. Ẹ jẹ́ àjọ jẹ́. Kájọ jẹ́. Bẹ́ẹ̀ni. Ilé tí wàá tó lọ báyìí ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ pátápátá èmi ọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín Adédoyin Kúkọ̀yí mo fẹ́ máa fi àsìkò yìí dágbére pé ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi yín sí lẹ́ni pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè ọba mi òkè òun náà ni màá tún bá yín nígbà míì tí bá tún máa métò míì wá fún yín kó tó wá dìgbà yẹn kọ́ láyé o. Bàbá Bugatti. 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 Ẹni ọmọ tó dáa. Charlie. First daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. Ọkọ ẹ̀
èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes, kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ. Okay, máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. mi ti máa wò mo ní fàdúrà ràn mí lọ́dún bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. But I'm trying my best na mo ń gbàdúrà náà. ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bíi bàbá ìdẹ́ pé irọ́ ló fi ń jẹun kiri àdúgbò. Sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ní kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn sọ? Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. arábìnrin lẹ́yìn náà dúró bíi wọ́n àndó kan bàbá Bùgátì tẹ̀ ń wo yìí